Ladies and gentlemen, orúkọ mi ni Mr. YS. Ṣé rí mo fẹ́ sọ nípa àwọn onífújì fún yín. Onífújì tẹ́ bá ń rí tó pe rẹ̀ ní star onífújì, star fuji musician tó ń kọ fújì tó bá lọ ń gbé abroad, tó lọ ń gbé London, àbò ń gbé UK, àbò ń gbé Europe, ó ti yé, àbò ń gbé US, kò kì í ṣe onífújì star mọ́, wọn ò gbọ́ mọ́, ìràwọ̀ ẹ̀ ti kú. Àwọn tó wà ń bẹ̀ tó ń wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ Alhaji Pasuma, Kibla Fuji, Saheed Òṣùpá, wọ́n ń lọ wọ́n wọlé wọ́n jáde ní 2 to 3 months lọ́n ló bẹ̀ tó fi padà sí Nàìjíríà. Ṣé rí àwọn Fuji musician, àwọn tó ń kọ Fuji tí wọ́n ní star mọ́ yẹn bíi Safeju Amama, Muri Thunder, gbogbo àwọn olórin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó kù yẹn pẹ̀lú ọmọ Barrister Barishoki, wọ́n ń fọ gọ́tà ní US ni, wọ́n ń gbálẹ̀, wọ́n ń fọ kọ́tà, wọ́n ṣẹ́gun kan wọn ní ṣòkan tó ń ṣe níbẹ̀, wọ́n fọ gọ́tà ní US ni, wọ́n ń gbálẹ̀, kán bá wọn kólẹ̀, kán bá wọn òyìnbó fọ gọ́tà, kán bá wọn gbé òkú níbi tó kú kú sí, kán gbé wọn lọ sí mọ́ṣúárì tó ń gbé wọn lọ sí mọ́ṣúárì, iṣẹ́ tó ń ṣe ń bẹ̀ tó ń gbowó oṣù nìyẹn. Ṣé rán wọn tó jẹ́ star musician gangan, àwọn Alhaji Saheed Òṣùpá, Alhaji Pasuma, Alhaji Kibla Fuji, orí wọn dúró síbẹ̀ ní gbágbágbá ẹgbàgbé àgbáwo lọ́wọ́ yẹn. And again, ṣe rí ẹrí pé jà ti parí láàrin àwọn onífújì, àwọn Alhaji Obesere pápátọ̀ síbẹ̀, Alhaji Pasuma, Alhaji Saheed Òṣùpá, Alhaji Kibla Fuji, Alhaji Sule Alao Malaika, Alhaji Atawẹ́wẹ́, ètò òjẹ́ ètò Fuji, gbogbo wọn ti di ọ̀kan, wọ́n ti ṣera wọn ní ọ̀kan. Ẹ má lọ darí wọn rú o. Gbogbo ẹ̀yin blogger tẹ́ ń ṣe bí ìwèrè tẹ́ ń wá wọn tẹ́ máa jẹ, wọ́n náà wọn ò rán yín iṣẹ́ o, gbogbo wọn ti jáde wọ́n ti sọ̀rọ̀, wọ́n náà wọn ò rán yín iṣẹ́ o. Ìwọ blogger tó bá lọ bú àgbà eléré kan, ó máa ṣe òfò, àwọn yẹn máa sin ẹ̀ ni, ó ní parí ọdún yìí. Any blogger tó bá lọ bú àgbà eléré kan, bóyá torí kí wọ́n lè fi ní followers àbí kán lè mọ̀ ẹ́ ló ṣe ń ṣe bẹ́ẹ̀, àwọn òbí ẹ̀ wọ́n máa ra kó sí ẹ̀, wọ́n máa ra di àràbà sọ́mi, wọ́n máa fi sin ẹ́, ó ní parí ọdún yìí ní àṣẹ Ọlọ́run. Ẹ̀yin lẹ́ ń da fújì ìwò, ẹ̀yin blogger olórí burúkú yẹn. Èmi ò ń ṣe blogger, èmi kàn jẹ́ olólùfẹ́ wọn ti tèmi náà, fans mi máa ń jà fún ní ẹ̀wọ̀n tẹ̀ ti parí ọ̀rọ̀ wọn nìyẹn ní ìdásímọ́. Ṣẹ́rẹ́ yìí blogger Wálé Adéọba, ó máa ṣorí burúkú fún wọn tó ní ẹni, wọ́n máa sin ẹ́ wò lẹ́kọ̀ọ́ kí ni kò fún ẹ̀. Àwọn òbí ẹ̀ tó bá jáwọ́ ní kó máa dagbolé fújì wù, tó bá jáwọ́ pé kó máa gbó ní fújì kan fẹ́ nìkan, àwọn tó ní ẹ wọ́n máa mọ orí ẹ, ojú rí ẹ báyìí, wọ́n máa sin ẹ kọ́bìnrin tó parí. Ìwọ wèrè kan tó péré ní ọmọ Pàṣọ tó lóhùn Pàṣọ lóhùn mọ̀ ẹ́ rí, ìwọ ọmọ ọ̀gá ńlá tó máa ń ṣe fídíò tó fi yọ búlọ́ọ̀kù yẹn, táyé ìwà fẹ́ bàjẹ́ kán rò kú ẹ lọ́ba wọn fámílì ẹ̀ ń lé, má dá sọ́rọ̀ onífújì mọ́. Nǹkan mi wà tẹ́lẹ̀ máa fi pọ́n wọn lé, ẹ lè máa so gbogbo bọ́ṣẹ́ ńlá gbogbo wọn plate ọlọ́wọ́ plate kẹ́ máa post ẹ̀, ìyẹn sì dá, ẹ lè máa pọ́n wọn lé, bọ̀kẹ́ á máa forí ra wọn gbára wọn yẹn, ọ̀nà wọn ò rọ iṣẹ́ o. Ẹni bá tún ti ṣe bẹ́ẹ̀, ẹ ní parí ọdún ẹ ní mọ́dún ìjẹ, orí wọn máa ṣayín kó omi mọ́tò ni, èpè máa pa yín, wọn máa fòkú yín ránṣẹ́ sí ayé àti bàbá yín lé, wọn máa ní kẹ́ máa dagbolé fún jìrù. Ẹ̀yin blogger, any blogger, ìwọ tó ń kò jẹ́ blogger yóò ń kò jẹ́, tó bá tún lọ ń dá sí ọ̀rọ̀ onífújì, ó lè jèrè ọdún yìí o, ó ní mọ́dún ìjẹ o, ó máa kú kọ́dún tó parí lágbára Ọlọ́run, torí ẹ fẹ́ dalé ayé wú ni, ààrẹ lè máa wò yìí. Àwọn onífújì ẹ náà wọ̀rọ̀ yín iṣẹ́, ẹ fún wọn lẹ̀ kọ́ máa kọ fújì wọn, kọ́ máa kọrin tó dùn mọ́ wa nínú ká máa gbọ́. Ẹ yá wèrè ni ẹ̀yin tẹ́ ìpẹ́lẹ̀ ayé blogger yẹ, gbogbo blogger ni o bá jọ ọkùnrin, o bá jọ obìnrin, tó bá fẹ́ ṣòfò ayé, tó fẹ́ kọ́wọ́ òbí ẹ kọ́ tètè lọ sí òkú ẹ síbi kan lẹ́yìn ìkùlé yín, ó ti yẹ tún máa dá sọ̀rọ̀ fújì lọ́wọ́ ọkọ̀ mi ṣe ẹ̀ níṣẹ́, orí ti burú, ẹ máa ṣòfò ọmọ ni ẹ̀yin blogger yẹn. Ẹ̀yin blogger tẹ́ ìdá sọ̀rọ̀ fújì yẹn, ogun máa pa ẹ́ mọ́lẹ̀ ẹ̀ ní ṣe oríire. Ẹ̀yin olórí burúkú ọmọ tẹ́ ẹ̀ níṣẹ́, ẹ̀ ní ṣe àárọ̀, ẹ̀ ní ṣe ọ̀sán, ẹ̀ ní ṣe alẹ́, wọ́n máa ṣayín kó nu mọ́tò ni, ẹ̀ ní ṣàtìbà, ẹ̀ ní parí ọdún yìí, Ọlọ́run máa bá ti jẹ́ mọ́ mi lọ́wọ́ ni. Tó bá tún bí yìí rẹ̀ ẹ̀yin blogger yẹn, kí tún gbọ́ pé ẹ lọ ń dá sọ̀rọ̀ Saheed Òṣùpá, Pasuma, Alhaji Abbas Akande, kò sí tó kàn yín, gbogbo wọn ti parí ìjà wọn, wọn ti jọ wà ní ṣọ̀kan, wọn jọ ń jẹun papọ̀ ni. Ẹ má dá sọ̀rọ̀ wọn mọ́, ẹ̀yin olórí burúkú ọmọ aláìní iṣẹ́ títí ti bàjẹ́ yìí. Gbogbo yín ni o, gbogbo ẹ̀yin blogger tẹ́ wà lórí social media yẹn, YouTube ni, TikTok ni, Facebook ni, ẹ ní ṣe oríire tẹ́ bá tún dá sọ̀rọ̀ Pasuma àtọ̀rọ̀ Òṣùpá àtọ̀rọ̀ Obesere. Ẹ fún wọn lẹ̀ èyí tí ti bàjẹ́ tẹ́ ìrówó jẹun, ẹ fún wọn láyé lẹ́kọ̀ọ́ máa jayé lọ. Kí ni wọ́n dùn kan ṣe rẹ́kọ̀ tó dá fún wa kí gbogbo ará àdúgbò, gbogbo ará àlù, gbogbo ará Nàìjíríà kan gbádùn ẹ̀. Ẹ yá wèrè ni ẹ̀yin blogger ẹ ní ṣe oríire. Ẹ̀yin tẹ́ ìkan fújì tẹ́ ẹ̀ lógo mọ́, ògo yín ẹ ti fi jẹsẹ̀ mọ́, ẹ ti lọ fògo yín dóbò. Barishoki ìyẹn ò lógo mọ́, Safeju Amama kò lógo mọ́, Muri Thunder kò lógo mọ́, táyé tukù náà Alhaji Scorpido Sínú Àkànní àbí kò sógo mọ́, ẹ lọ wáṣẹ́ ṣe.
ẹ lọ́wọ́ ṣe ṣiṣẹ́ lọ́ọ́ ti jára wọ̀nyí kó onú fújì nìyẹn ó ti já nìyẹn àwọn tó wà ń bẹ̀ lámọ̀ àdẹ́yìn mọ̀mọ́ ó ti yẹ yín bóyá máa jẹ́ nìyẹn orúkọ mi ni Mr. YS, thank you very much.